Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa nílé lóko. A kí yín wípé ọ̀dẹ̀ ò dùn bí etí tẹ́ fi ń gbọ́ wa ò mà ní ìdí. Bẹ́ẹ̀ ojú tẹ́ fi ń rí wa náà kò ní fọ́. Now ó ti wá di yam pepper scatter iṣu ata yanyan nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn Ẹdó wọ́n ti yarí o. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ àwọn ọmọ ìpínlẹ̀ Ẹdó wípé n tó bá ti di bí wèrè inú wọn máa ń dùn sí ni. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti wá yarí mọ́ agbésùmọ̀mí lọ́wọ́. Ṣé ti mọ̀ tẹ́lẹ̀ náà pé Ẹdó rán ránṣẹ́ wọn ò gbọ́ pa. Àwa Yorùbá àwa lágbá wèrè, àwa lágbá respect, àwa lágbá calm. Àwa ni wọ́n máa pa nílẹ̀ Yorùbá tá a sọ pé ọ̀dọ̀ rẹ láti wá iná ní láì wọ̀lé rọ̀ ní rọ̀jú nù. Kò ń ṣe bíi titi Ẹdó. Ẹdó ni dey carry last ni o. Tó o bá mu wá ní gbígbóná wọ́n á fún ẹ ní gbígbóná. Kódà bó o mu wá ní tútù size ẹ̀ ń bẹ́lẹ̀. Ṣé titi Yorùbá lọ́pẹ́ ni àwọn ọmọ Ẹdó ti ẹ̀ yarí pátápátá báyìí. Ǹjẹ́ ẹ mọ̀ pé agbésùmọ̀mí àwọn afẹ̀míṣòfò wọ́n ti ya wọ ìpínlẹ̀ Ẹdó. Wọ́n ya wọ ìpínlẹ̀ Ẹdó. Kódà wọ́n ṣe ọṣẹ́ débi wípé wọ́n ya wọ bẹ̀ wọ́n dẹ̀ fẹ́ babẹ̀ jẹ́ mọ́ wọn lọ́wọ́. Wọ́n kó àwọn èèyàn lọ bó ṣe ń kó ọ̀tún lọ ń kó sí i tó ń kó àwọn ọmọ kékeré àti àgbàlagbà látàrí pé wọ́n tún fẹ́ jí wọn gbé bó ṣe máa ń ṣe. Níbi tí wọ́n ti ń kó wọn lọ wọ̀nyí, a rí ọmọkùnrin kan tó ń ké tó ń pariwo pé ẹ dákun ẹ gbà mí, ẹ jọ̀ọ́, kò fẹ́ tẹ̀lé àwọn agbésùmọ̀mí yẹn lọ. Níbi ni àwọn agbésùmọ̀mí dẹ̀ tí wọ́n dẹ̀ pa wọ́n dẹ̀ ṣá wẹ́lẹ́ wọ́n kún. Ṣé ẹ rí ariwo yìí lásán làwọn ọmọ Ẹdó gbọ́. Àwọn ọmọ Ẹdó òjọ Yorùbá wọ́n ya bọ́ta tán pátápátá àtoyúnú àtàṣẹ́dì onípópó yọ pópó. Kódà oníkùmọ̀ gan yọ kùmọ̀. Ó wá di pé agbésùmọ̀mí must run. Wọ́n lé wọn pa. Wọ́n ò tí ẹ̀ kọ́ ti ìbọn tó wà lọ́wọ́ agbésùmọ̀mí pé bóyá àwọn náà ò níbọn. Níṣe ni wọ́n ya bo àwọn agbésùmọ̀mí. Ṣé mọ̀ pé ogun ò tógun lèèyàn ń dúró lèèyàn sọ pé ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́. Irọ́ ni o. Tógun bá tógun ìgbà yẹn ló máa mọ òwe tó sọ pé màjàmásálà máa kíkanjú. Kíá ni àwọn Fúlàní agbésùmọ̀mí wọ́n ya dànù táwọn ọmọ Ẹdó wọlé tì wọ́n. Tí wọ́n kógun tó kógi kó gbogbo ẹ̀ tí wọ́n lé àwọn Fúlàní alépa. Bẹ́ẹ̀ ni o, alépa. Now a fẹ́ lè sọ pé protest ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Nítorí tí ìjọba Nàìjíríà tó bá kùnà láti dáàbò bo ará ìlú, bẹ́ẹ̀ àwọn ará ìlú ò lọ́pṣọ̀n ju pé káwọn náà dìde fún ara wọn lọ. Tí ìjọba Nàìjíríà bá kọ̀ láti ṣètò ààbò tó péye fún ìlú, táwọn ìlú gan bá dìde láti gbèjà ara wọn kò léèwọ̀nú o rárá. Òun lọ̀rọ̀ àwọn ọmọ Ẹdó yìí tí wọ́n yarí pé àwọn ò ní gbàṣẹ́. Ìjọba Nàìjíríà ti kùnà láti ṣe ohun tó tọ́, àwọn á dẹ̀ ṣe nǹkan wọn fúnra wọn. Now ó ti wá di operation save your land, save yourself. Ṣé ẹ mọ̀ pé ilẹ̀ Yorùbá ló ti máa pa owó èèyàn tá máa pa owó àwọn àrọwà òṣì fún wa tá máa sọ fún wa pé Ọlọ́run ló fún wa, Ọlọ́run ló gbà ọ̀dọ̀ rẹ láti wá ọ̀dọ̀ rẹ láti padà sí. Kò kí ń ṣe bíi tẹdó. Ní Ìpómà kò kí ń ṣe bíi ti Ẹdó. Àwọn ọmọ yìí yarí tán o. Àwọn Fúlàní yẹn wọ́n ṣe bí Ọ̀yọ́ National Park ni wọ́n wà tí ò sẹ́ni tó máa dún. Wọ́n ṣe bí Oǹdó lọ́wọ́ àbí police station Oǹdó ni wọ́n wà tó ti lè dára tó ti wù wọ́n. Ẹdó tó jẹ́ pé tó o bá ti gbájégúnlẹ̀ dáadáa wàá mọ ìwà àwọn ọmọ Ẹdó yìí. Wàá mọ̀ pé wọ́n ń gbọ́ pa. Àwọn èèyàn wọn ti gé tí àyín wọn lọ ni.
wọn ò gbẹ́ nǹkan kan mọ́. Fún ìdí èyí àwọn eléyìí ò dúró de ọ̀rọ̀ ìjọba kankan mọ́. Gbogbo èyí tí ìjọba ń sọ pé kán má fight back yẹn kò kan tẹ̀dó. Edo are ready to fight back with their last blood. Òun ló ń ṣẹlẹ̀ báyìí tí àwọn agbésùmọ̀mí jápa wọ́n jápa ni o. Ẹ̀rù gan bà wọ́n. Ẹ̀rù bà wọ́n. Ẹ wo ẹja ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Àwa Yorùbá mo ṣe bó jẹ́ kí eléyìí gan kó jí àwa náà dìde pé ohun tó fi lè mú kí àwọn ìpínlẹ̀ Edo yarí ti agbésùmọ̀mí. Yorùbá àwa náà ò gbọ́dọ̀ sùn. A ò gbọ́dọ̀ sùn. Bẹ́ẹ̀ ni ẹja ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn wa. Wọ́n ní ẹ bá wa sọ fún àwọn Yorùbá lápapọ̀ wípé ẹ jẹ́ ká dira. Ṣé ká sọ pé ẹ̀sìn ti fọ́ wa lórí ni? Wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi kó bá ilẹ̀ Yorùbá. Bí òun ni ò jẹ́ kí wọ́n lè ṣe ohun tó tọ́. Àbí? Ohun tó dá mi lójú ni pé Nigeria government will sooner than we expect divide the country with their own hands. Ta ló sọ bẹ́ẹ̀? Wọ́n ní pẹ̀lú gbogbo ohun tó ń lọ yìí kò sí bẹ́ẹ̀ kò sí tó níbẹ̀rẹ̀ tí ò lópin o. Àṣà mọ̀ pé ìjọkànjọkàn ṣá òpin máa dé bá n tó ń pè ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ já ka àtẹ̀jíṣẹ́ ẹlòmíràn. Ó ní bẹ́ẹ̀ ni o Jẹ́mílà bí Nàìjíríà ṣe rí tẹ́lẹ̀ nìyí o tí wọ́n bá fẹ́ ṣe ìfẹ̀hónúhàn bẹ́ẹ̀ ni ìfẹ̀hónúhàn ṣùgbọ́n nísìnyí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ padà sí bó ṣe ṣe tẹ́lẹ̀ tó jẹ́ pé tí ogun kan bá wọlé wọ́n máa jáde tán ni. Ayé àwọn APC ni wọ́n fẹ́ pa gbogbo oníkálukú lẹ́nu mọ́. Àwọn ènìyàn gan wọ́n ti fi owó gba òótọ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà wa. Wọn ò dẹ̀ lè sòdodo mọ́. Ẹ já ka àtẹ̀jíṣẹ́ ẹnìkan tó kù yìí ká tó máa fèyí ṣe ìdágbére. Bẹ́ẹ̀ ni ilé sọ̀rọ̀ ó ní ó ti tó àsìkò it's high time people fight back. Ó ti tó àsìkò tá a máa jà padà. Wọn kò lè máa pa wá káàkiri káàdé káwọ́ lẹ́rọ̀ ká má lè dìde sí wọn. Káàdé máa wo bọ̀. Ṣùgbọ́n lọ́wọ́ yìí àwa gan ò ní gbà. Àwa gan ò ní gbà. Àwọn Rivers ń pa wọ́n dànù. Kí wá ló ṣe àwa Yorùbá tá a lè dìde. Tó a ní rí jù báyìí lọ nítorí a máa bẹ ọ bí ẹni bẹṣu ni o. Atẹ́lẹsẹ̀ yóò má bẹ̀nà o. Ẹ bá wa like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ yàwó yẹn lọ́tùn lọ́sì pé Yorùbá Nation is the only solution. La fi ń kí yín pé ó dàbọ̀.